ìyẹn mọ́ ti ṣe bẹ́bẹ́ ẹ̀ ń tutù kútu ẹ máa wí bẹ́ẹ̀ kiri Ìgbòho ti tún ṣe bẹ́bẹ́ ẹ̀ ń tutù kútu ẹ máa wí bẹ́ẹ̀ kiri. Mo ṣe lọ ṣe prógrámù lórí àpáta bí mo ṣe ń sọ̀kalẹ̀ bọ̀ ní ìròyìn ayọ̀ ló tún wọlé tọ̀ mí gbọ́. Ìgbòho ó ṣe Ọlọ́run ò bójú rẹ̀ jẹ́ kò fọ ọ̀rọ̀ ẹ sáwọn ọ̀tá ẹ̀ lẹ́nu. Ganial market Dáúdà àsìkò láyé How market Adémúyíwá tọ̀nàdé tí ò ní tọ̀nàdé How market drama ló ṣe content ló ṣe fíìmù ló ṣe òun àti part 1 òun àti part 2 òun àti part 3 òun àti part 4 Ìgbòho yẹ olóṣèlú ni olóṣèlú ló ń lò content creator ni entertainer ni ayé yìí ti run Olúwa ti dójú tì yín. Ta ló wà ńbẹ̀ kójú ọkọ fún mi ní kóòkì kó jẹ́ kí n tún bá yé mi Gani mu kóòkì ẹ jẹ́ kí n lọ mú ẹ mọ́ bínú ẹ̀yin tẹ́ni kí n má máa mu kóòkì ìyẹn mọ́ bí àwọn ni. I don't know how to smoke alcohol. Òyìnbó yẹn ti fi ń bọ̀. Ó ṣe Olúwa ò báyé wà jẹ́ ó bọ̀rọ̀ wá sá sí Gani lẹ́nu ẹ mọ̀ ṣubú ni. Àní ilẹ̀ Yorùbá ti mọ́ ó dé láti gbẹ̀san ara ẹ̀ a máa mú yín ni. Ó ti tù. Ayé yìí ti rú ẹ mọ̀ lé ẹ̀ ní bá alẹ́ mọ̀ lé ẹ̀ ní basẹ̀ ìran Yorùbá ilẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀ sí gbógun tì yín Mrs. Gani Ige Àdùbí Abíọ́dún Àdàmú ayé ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń dààmú àtàwọn tó ń tẹ̀lé ẹ lẹ́yìn àtàwọn àgbà òfò tó ń jáde síta tó ń gbá Yorùbá bí ẹni gbá bọ́ọ̀lù aláṣírí yìí ti bẹ̀rẹ̀ sí tú. Ìgbòho ṣe bẹbẹ wọ́n tutù kútu ẹ mọ̀ wí bẹ́ẹ̀ kiri ọmọ Adéyẹmọ ṣe bẹbẹ wọ́n tutù kútu ẹ mọ̀ wí bẹ́ẹ̀ kiri. Lẹ́nu ìgbà tó dé yìí ó ti ṣe àwọn content drama tí ọmọ Yorùbá kó jẹ ó kọ́kọ́ ṣe 2 hours ó tún ṣe another one ó tún wá gbé mi jáde síta ayé ń gbọ́n mu ẹ mọ̀ wí bẹ́ẹ̀ kiri ẹ lè rí kan ṣe. Àní kò sáyè fún ìjẹkújẹ mọ́ ní ilẹ̀ Yorùbá. Ìgbòho ti tún dábìrà o. The ìrù ẹkùn as dábìràs. Oh God. Òyìnbó yẹn ti fẹ́ máa wá. Òyìnbó yẹn ti tún fẹ́ máa. The English want to be crabbing me. A máa fàyè yín. Ẹ ṣẹlẹ́yà lórí social media ìgbẹ̀yìn ni. Ẹ wo àwọn rèé. The killer and the warrior. Àwọn lára àwọn 15 tí àwọn Fúlàní kidnap ní Ìgbòho àwọn rèé wọ́n ti lọ gbà wọ́n lẹ̀ ṣẹ́rí pẹ̀lú ọmọ ọdún 2 bí mo ṣe ń sọ̀kalẹ̀ bọ̀ lórí àpáta ọ̀run rẹ̀ brọ́dà mi yẹn ni mo dédé rí gbà wò pé a team of feed out lead by ẹ̀jẹ̀ ń dárúkọ wọn ASP Agégòkè Amos and his team in conjunction with Chief Chief Adéyẹmọ Sunday I know Chief Igboho Osha stormed the forest located at Bode Sabu in Kwara State for 1st of July 2026. Yesterday
on the 3rd. But I'm watching the English like a Canadian. Oh God. Òyìnbó Amẹ́ríkà ló ń gùn mí, ẹ má bínú ìyá mi. Brother mi Abraham Ayọ̀túndé ayọ̀ láàmú ayọ̀. Yesterday, 3rd of July, we make a call to the kidnapper that they should come for ransom. Immediately, they sight us, they exchange us with fire. Some of them escape with bullets, one back to the forest. So we decide to enter the forest. Luckily for us, we heard a voice shout for help, and we locate exactly where the noise came from, and we got there. They keep the victim and our 2-year son with recruit the victim and their son now in Igboho General Hospital receive the treatment. Ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho. 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 Ìmátẹ́ ọkọ̀ Sunday Igboho. Ṣé ẹ mọ ìkan nínú àwọn bàbá wa tó sọ bẹ́ẹ̀? Ẹ pàtẹ́wọ́ fún Sunday, ẹni bá mọ bàbá wa tó sọ bẹ́ẹ̀ pé ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho kó nítọ̀ kó jáde síta. Á fún mi lẹ́bùn, àwọn kì í fún lẹ́bùn, ẹni bá ti mọ̀. Ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho. Ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho. Àmúròpẹ́ fẹ́ dáhùn ni òyìnbó yìí ti pọ̀ jù bàbá Èkìtì. Àtọ̀run wá ní èmi tí mo yìnbó ti tèmi wá. Mo sọ fún yín, I went to the University of Tailoring. Òyìnbó ti tèmi àtọ̀run ni. If you want to learn how to speak, to throw English, owó ti tèmi ò gara. Ẹni bá ti mọ nínú kan nínú àwọn bàbá wa tó sọ pé ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho. Ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho. Ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho. Kó dárúkọ kábíyèsí ọ̀hún. Olódodo a máa gbayì ni. Olódodo pé ìyá mi ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ ní kún kékeré màmí, ẹ ní sọmọnù, a ní bọ́ sọnù lọ́wọ́ yìí ìyá mi Esther Adétóhùn Ewétúgà JP. Àwọn ní Ọọ̀ni of Ifẹ̀. Ṣé Ọọ̀ni kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ ló sọ bẹ́ẹ̀? Ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho. Àwọn méjì ti jẹ mí lówó bẹ́ẹ̀. Abraham Ayọ̀túndé kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀, Ògúnkànmí Ṣẹ́gun Ọọ̀ni of Ifẹ̀. Okay, ẹ̀yin méje ti jẹ mí gbèsè. Adénobù Kúnlé, àwọn náà ní Ọ̀nìrìṣà, bàbá Ọ̀nìrìṣà. Bàbá màmá mi owó gbèsè tẹ̀tẹ̀ máa tọ́ ti pọ̀. Màmá mi ó ní Ọ̀nìrìṣà ní, ẹ̀yin náà ti tẹ mí lówó. Ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho. Ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho. Ta ló sọ bẹ́ẹ̀? Ta ló sọ bẹ́ẹ̀? Kẹ́ bá àwọn ẹ̀rọ kìí ṣe àwọn bàbá jí. Sunday Igboho ti wà nínú igbó láti on the 1st July. Ẹ lè ṣe ń jẹ ẹ ti sọ pé bàbá Ọ̀nìrìṣà ẹ tún jẹ́ máa yé wọn mú kókì díẹ̀. Àìmọ̀ mi ń mutí. Ayé Gàní ni mò ń sẹ́. Ayé àwọn ọmọ tápà tó fẹ́ balẹ̀ Yorùbá jẹ́. Tó fẹ́ balẹ̀ Yorùbá jẹ́. Ọ̀nìrìṣà ni o, bàbá mi Rafiu Yusuf, ẹ̀yin náà ti jẹ mí lówó. Gbogbo Ọ̀jájá ni o, Adérọ̀gbà Sulaiman Adéníyì, ẹ ti jẹ mí lówó. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń dárúkọ bàbá Ọ̀nìrìṣà. Ìkànnú àwọn bàbá wa ni. Nígbà tó máa porúkọ Sunday, ó ní ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho. Àwọn ọba tó wà ń bẹ̀ máa lé ní ṣé kébì náà kò ní 5 million. Kò dáa kí tí máa pè ní 5 million, mo ti ń fìwà àjọ Gàní nìyẹn o. Wọ́n á lé 200, wọ́n dẹ̀ dìde, wọ́n wá pàtẹ́wọ́ fún Sunday Igboho.
ẹ̀yin náà ní onírìṣà ẹ ti jẹ́ ó yá ẹ máa owó mi ní kẹ́ mọ́ ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho. Sunday Igboho wọ Kwara State ní òsì ẹṣẹ jáde síta ni ẹ jẹ́ kó tún jáde síta kan ní kọ́ńtẹ́ẹ̀tì ló ń ṣe ẹ jẹ́ kó jáde síta kan ní fíìmù ló ń ṣe. It was onírìṣà Àdìgún Dámiláre Sunday ẹ̀yin náà ti jẹ mí lówó ẹ ti jẹ mí lówó òun ṣẹ́rí. This we call warrior the number 2. This is the killer Koko, the second command. Àwọn ṣẹ́rí picture àwọn méjèèjì ní dúró gẹ́gẹ́ bí ìbànújẹ́ fún Gani. Àwọn wọ̀nyí ní pé ọmọ ọkọ làwọn ò lè máa fi ìran Yorùbá gbowó ṣẹ́rí. The killer Marisa ọ̀gá warrior Marisa ṣẹgbọ́ ṣẹ́rí wọn obìnrin tó rescue nùgbò nàìjíríà o obìnrin tó rescue nùgbò. Ẹ jẹ́ kí n mọ̀ sí ayé Gani sọ̀nà ọ̀fun ó jura wọn lọ Ìgbòho jù wọn lọ ọmọ ọdún méjì tọ́gbẹ́ rèé ṣẹ́rí ọmọ ọdún méjì ń nìyẹn o another movie ó jura wọn lọ Ìgbòho jù wọn lọ mo ní ìkan nínú àwọn bàbá wa sọ pé ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ẹni bá ti mọ kábíyèsí yẹ ṣe rí àwọn èèyàn wa tó wà ní igbó ní Ògbómọ̀ṣọ́ Ṣèyí Mákindé ní kẹ́ ẹ jẹ́ ká bẹ̀ kó má bàyé àwọn ọmọ wa ọjọ́ ọ̀la play politics